kò sí bí oore ṣe lè pọ̀pọ̀pọ̀ tó láyé tóore ọ̀wọ́n wá pé yóò wá padà backfire lórí olóore no oore kì í níwọ̀n. ẹnìkan ló dálé bí wọ́n ti ń tẹ ẹja lẹ̀ ní Kánò ńjọ́ náà wọ́n ń tẹ ẹja àwọn ẹja tútù yẹn ní lẹ́mọ̀ pé àwọn Haúsá wọ́n láìkì ẹ̀ bí wọ́n ó ṣe tò ní bí bèbè ṣùá táwọn èèyàn ó tò lọ ṣùá tí wọ́n wá rẹ ẹja láàárọ̀ ó láwọn òṣìṣẹ́ tọ́pọ̀ ṣùgbọ́n kanú wọn ọmọ Kánò ní Haúsá wọn ń pè ń Sálísù ọwọ́ adijọ́ kan ó fẹ́ gbowó fáwọn ẹlẹ́ja tí máa ń rẹja lọ́wọ́ wọn wọ́n fẹ́ gbowó ńlọ báńkì owó òun pọ̀ níjọ́ aláyé ti dáyé náà ní kálukú ti ń sá fún bí ẹni wípé bíi ààbò ọwọ́ á gbé owó sínú páálí ẹja owó tó gbé sínú páálí ẹja nígbà wọ́n dé báńkì inú mọ́tò ní wò rárá wọ́n ti gbówó lọ mílíọ̀nù ní láyé ìgbà náà o ọwọ́ ń wọnú mọ́tò rárá pé wọ́n ti gbówó òun lọ inú ẹ̀ bàjẹ́ ọkàn ẹ̀ bàjẹ́ pé àṣẹ tí wọ́n fà ń wálẹ̀ rè mọ́ gbọ́ o. ìbànújẹ́ ló fi padà lé ó padà lé pẹ̀lú ìbànújẹ́ ọwọ́ doríkodò ìdoríkodò ọ̀hún pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí gbogbo àwọn òṣìṣẹ́ lọ bá lọ́kọ̀ kejì. kò sọ nǹkan kan fún wọn. ọ̀kan nu dírẹ́fà tó gbé lọ báńkì lọ́wọ́ sọ pé wọ́n jí owó ọ̀gá lọ o pé owó ọ̀hún sì pọ̀. ibi tí wọ́n ti ń sọ Sálísù lọ rèé bá ọ̀gá ẹ̀sìkìsà ọ̀fà Haúsá sọ fún un ó ní ṣé kì í sowó tó wà nù páálí lẹ̀ ń wá tó wà nù páálí ẹja ó nínú páálí ẹja sínú páálí ẹja ló ń gbé sí ni ó lọ wà nínú láìlọ́ọ̀nù ẹ wá gbé inú páálí ẹja ẹ wá sílì ẹ̀ bí ẹja ó lò ń gbé wọlé ó nígbà tí wọ́n fẹ́ rẹja ló ń já ẹni tó fẹ́ rẹja sọ wípé páálí ẹja eléyìí ò wúwo tó wọn ò rárú eléyìí ló ń wá ní ṣé wọ́n tún ti ń di ẹja àbọ̀ sínú páálí ni ó ní ló ń bá já jíjá tó wọ́n já kò sẹ́nì kankan bẹ̀ òun àti kọ́sítọ́mà náà ni kọ́sítọ́mà ń wo òun lọ́ọ̀kan ló ń bá gbé ẹja míì fún kọ́sítọ́mà ó nígbà tó wọ́n já ló ń bá owó nú ẹ̀ ó jẹ́ mílíọ̀nù ọ̀gá wo lẹ̀ ẹ́ pé àṣẹ olóòótọ́ báyìí tún wà láyé Sálísù sì ní bí irun bá pé bá lóye tí wọ́n bá pè lówó kíbọ́rú tí wọ́n bá e pèrún yóò kírun o. ó bá gbówó fọ̀gá inú ọ̀gá dùn ọ̀gá wa ní lọ́kàn wípé bí Sálísù ṣe wà yìí pẹ̀lú ògo Ọlọ́run nítorí lè ṣe fún tínú rẹ̀ lè dòjò láyé òun ó ṣe fún pé tó bá dọdún tí ń bọ̀ òun ọ̀ràn ní Mọ́kà kò sọ fún o kò sọ fún Sálísù ó sọ lọ́kàn ara rẹ̀ pé òun ọ̀ràn Mọ́kà. Global Travels pẹ̀tọ́ ìrìnàjò sí Dubai dé o, ó ṣàròtọ̀. Bẹ́ẹ̀ni
ni o. United Arab Emirates ń dùn yọ̀gbàyọ̀gbà lójoojúmọ́ ni. Rivers Global Travels ló yẹ bá a ṣe lè jaládùn business opportunities, networking àti recreations. Rivers Global Travels a máa gbéra lọ sí Dubai pẹ̀lú àwọn superstars bíi Ibrahim Chata, Nígàjí Kọ́lá Olóòtú, Wumi Toriola, Alájà Kọ̀díjà Tẹ̀wá Islam, Dámilọ́lá Òní, Zainab Bakare, Yusuf Olóòtú pẹ̀lú Mr. Rain. Ní Thursday June 24 la máa gbéra. A dẹ̀ máa padà ní Wednesday June 30 ọdún yìí. 6 days 5 nights fún business transaction àti báwo sì dayerura. Hotel accommodation pẹ̀lú breakfast. Dubai City tour. Dinner party lórí omi pẹ̀lú àwọn olórin tá a jọ lọ. Desert safari cruise. Àtúnjọ máa wọnú Burj Khalifa. Pẹ̀lú gbogbo eléyìí. Ticket pẹ̀lú a month visa àti travel insurance ni o. Shared room pẹ̀lú ẹnìkan ní 600,000 naira. Single room ní 700,000 naira. Ẹ tètè kàn sí ọ́fíìsì ní Rivers Global Travels báyìí. Ó wà number 3B Yento Plaza beside Elewure Mosque off Akala Express Olúyọ̀lé extension Ìbàdàn. Telephone 080-344-95240. Rivers Global Travels Dubai. Ẹgbẹ́ wálé yẹn dákun kílẹ̀ pọ̀ kọrẹ̀ nù. Extra large meal ni wọ́n ń pè é. Ọ̀dọ̀ àkànfẹ́ mo ti jẹ́ ní Sunday. Mo wá ní ojú ebi ó ti rà fún mi. Ó mọ̀ dáa pọ̀ o. Ó ṣe fẹ́lẹ́ bí etí. Ló tún funfun pin. Bẹ́ẹ̀ ló ń lọ lọ́fun tìrín. Mo ti rí nu extra large meal. Kò sí ọbẹ̀ tẹ́sí títí ọ̀bá lọ. Rírò lórí náà ni kì í ṣe gúngún. Ẹ gbà pé oúnjẹ jó oúnjẹ lọ. Bí iyán lórí tó bá kalẹ̀ tán. Ìwádìí ìjìnlẹ̀ ọlọ́dún méje ni wọ́n fi gbé jáde pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé. Ìrẹsì àtọ̀gẹ̀dẹ̀ ni wọ́n fi ṣe níyẹ̀fun. Èyíkéyìí ọbẹ̀ tẹ́ bá ro extra large meal tì. Tàrà ní lọ́lọ́fun láì kọsẹ̀. Extra large meal ìṣara lóore kì í wúwo lára. Látìgbà tí mo ti ń jẹ lára mi ti ń yá gágá. Extra large meal Extra large agricultural limited ló ṣe é. A sì ń wá alágbàtà jákèjádò Nàìjíríà. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0904-976-4191 tàbí 0909-093-8485. Ẹ dákun bó bá wá dọ̀sẹ̀ tí ń bọ̀. Ẹ bá ń ra wálé torí àwọn ọmọ yín tí ń bọ̀ láti sùkúù. Ọ̀dà kò burú bẹ́ẹ̀ ń tiẹ̀ rí gbogbo wa náà lájọ jẹ níparí ọ̀sẹ̀. Extra large meal oúnjẹ aṣaralóore tí ò lẹ́lẹ́gbẹ́. Ó ti dùn sẹ́ extra large meal làwa ń fẹ́. tí wọ́n bá lo ráyéwá nítorí pé o lówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ ráyéwá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn ò tí ì balẹ̀ pọ̀ ráyéwá àlàáfíà lògùn ọrọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ mí gígùn gbogbo àrùn tí ń ṣe ẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tásẹ̀dá dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rárá tára rẹ ò ṣe déédéé pinnu ló kan àyà ara rẹ o Benetton cleanser ní kò sẹ́mu agbanugbade fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù Benetton jagunlabi panko pè ọ̀rẹ́ ara tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò ọ̀sọ́kùnrin sóbìnrin dò pépé Benetton cleanser atẹ́jẹsẹ̀ maradan bíi kóròsìn Benetton cleanser kìkìdé gbòógì tí ò lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà ògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wá alágbàtà fún Benetton cleanser pé nọ́mbà kò demand 08034051533 08034051533 iléeṣẹ́ ẹ̀mí wọn naturalist care ló ṣe Benetton cleanser òun láyé tún lò. Olúwa fọpín sí àmì Ọlọ́run ṣe bí ọba. Òwúrọ̀ àkọ́tún ètò ní ìkànnì Splash FM 105.5 ní gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Sunday láàrin aago 5:30 ìdájí sí 6 5:30 a.m. to 6 a.m. pẹ̀lú wòlíì Ọlọ́run alààyè Apostle SMO Mustapha JP bàbá àṣebíọba. Òwúrọ̀ ọ̀rọ̀ Ọlọ́run wípé gbogbo ẹni tó bá wá mi ní kùtùkùtù wọ́n rí mi àǹfààní ní ìfún ọ láti ní ìbápàdé Ọlọ́run nínú ayé bàbá àṣebíọba ní ìkànnì Splash FM 105.5 lójoojúmọ́ láti ọjọ́ Monday sí Sunday láago 5:30 ìdájí sí 6 fún wọn náà láti di aládùn Ọlọ́run nípasẹ̀ ìránṣẹ́ ìwọ náà máa darapọ̀ lójoojúmọ́ láago 5:30 ìdájí 5:30 a.m. sí 6 ọgbọ̀n ìṣẹ́jú iṣẹ́ agbára látẹ́gùn pẹ̀lú Ọlọ́run nínú ayé bàbá ṣebíọba Apostle SMO Mustapha ìjọ Seed of Christ Golden Church International lóṣù nígbọ̀wọ́ ẹ̀ ìrì òwúrọ̀ lójoojúmọ́ ní ìkànnì ìrírí iṣẹ́ agbára tó ṣàrà ọ̀tọ̀ nígbà bẹ́ẹ̀.
9060bet kára ó lè là kẹta mọ́tàsé ó bẹ́tà kó bẹ̀rẹ̀ ọrọ̀ ajé rẹ̀ pẹ̀lú 9060bet nípa fíforúkọsílẹ̀ nílé iṣẹ́ wọn gẹ́gẹ́ bí aṣojú agent má da lásàmọ́ wípé kò sówó nígboro ọ̀lẹ́nìkan la yóò gbà darapọ̀ mọ́ àwọn ọ̀jọ̀gbọ́n tó mọ rírì owó wogorowo ó rí àwọn ṣọ́ọ̀bù máńbé torúkọ 9060bet wà lára wọn the agent 9060bet lónìí kò fẹ́ gbẹ̀lẹ́gbẹ̀ àǹfààní bẹ́ra tó bá di agent 9060bet lónìí weekly commission kóró nínú àkáǹtì agent lọ́sọ̀ọ̀sẹ̀ 10% monthly bonus for online funding equipment support wọ́n kún lọ́wọ́ lórí irinṣẹ́ àmúlò tó bá tún fakọyọ ẹ̀bùn lọ́sọ̀ọ̀sẹ̀ olóṣooṣù àti olóṣù mẹ́ta ló tún máa gbà lórí ayò 10% lórí turnover 50% profit commission free brand agent láì béèrè owó kankan ní báyìí 9060bet ó ti wà lọ́wọ́ alákòóso tuntun pé àwọn nọ́mbà wọ̀nyí fàlàyé tó bá fẹ́ di agent nípínlẹ̀ èkó pé 09134110987 nípínlẹ̀ ọ̀yọ́ pé 09134411983 lóńdó èkìtì àti kwara pé 09134835292 nípínlẹ̀ ògùn àtọ̀ṣun pé 09138778318 bẹ̀rẹ̀ ọrọ̀ ajé rẹ̀ pẹ̀lú 9060bet bí ọ̀run ṣe ń bá agent bẹ́ẹ̀ ni rọrùn fún ìbára 9060bet ayò níjọ ẹ máa ta kẹjìfà falafala. ẹ kú ewu ọmọ o ẹ ṣe mọ ní ẹkú dìde ẹ ṣe mo dúpẹ́ o. ọmọ àwòrán adá sí o. ìyẹn ni pé sista Victoria náà lè padà bímọ. ó yè mí náà lẹ́nu o. ẹ dúró báwo náà ṣe ṣe. ariwo ọmọ tuntun nílé wa o. ariwo. Soul Harvester Deliverance Ministry ní Jésù ti ṣe o. nípasẹ̀ ìfàmì òróró yẹn lórí màmá ta ló pè ọ́ lágàn. Prophetess Adesina Florence Fúnmiláyọ̀. nínú ìpàdé àdúrà yẹn Ayọ̀mẹ̀kún Faith Clinic. nínú ìpàdé àdúrà yẹn ní Jésù ti máa ń ṣe àwòtán ogun ìdádúró láyé gbogbo obìnrin. ọwọ́ rẹ ló kù sí o. ní Tuesday ọ̀sẹ̀ yìí ẹ̀yin kọ́pù yìí ẹ darapọ̀. lábẹ́ ìfàmì òróró yẹn ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àlàyé. tí wọ́n máa pẹ̀lú màmá ta ló pè ọ́ lágàn. Prophetess Adesina Florence Fúnmiláyọ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ o. aago mẹ́sàn-án òwúrọ̀ nínú àdúrà yóò ti máa jò. nínú ìjọ Soul Harvester Deliverance Ministry tó wà ní àríbídẹ́sí odò ọba ẹlẹ́rẹ̀bùlúwájú Ìbàdàn 08060158675 Tuesday ọ̀sẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀rí yẹn ìwọ ni wàá sọ. Kíkà stars lè bí mu torí pé kì í ṣe ìrọ̀kúrọ̀ kọ̀lọ́kì nínú bẹ́ẹ̀ ló yà kí lálá tọkùnrin tóbìnrin ló dára fún ọ. bẹ́ẹ̀ni o kò yẹ ká bá mi sọ kíkà stars ó ní gbogbo wa mú torí pé tiẹ̀ ṣe yàtọ̀ ó ti ṣe bí àríra lágọ̀ ara bẹ́ẹ̀ ni kò lọ ti nù ó ṣe kojú jẹ̀díjẹ̀dí ọmọ kókó gbẹ yagiyagi kò dẹ́ ká bá mi sọ kíkà stars ló lè ṣe o ó wà lágbègbè rẹ̀ àtàwọn ọjà ńláńlá tó ẹ mọ bí ìgbafẹ́ tẹ bá wà débi kan tẹ bẹ̀rẹ̀ mú dẹ́ta bá mi sọ kíkà stars wọn ni ó sì ẹ kó ń bẹ́ẹ̀ tẹ̀síwájú ẹ̀rí ń bọ̀ mí. torí pé ìjà lórí ìgbani ó làwọn tó dà mọ́ ń bẹ̀rẹ̀. Kudet Nigeria Limited ilé-iṣẹ́ tó ṣe tiwantiwa bá mixture drink ló gbé jáde. lẹ́yìn náà bá fẹ́ jẹ́ alágbàtà ẹ pè 08187879088 tàbí 07069219596. Kudet bá mixture kíkà start fún kọjá bẹ́ẹ̀. Nípa Global Travel gbẹ́tò ìrìnàjò tí Dubai dé o, ó ṣàròsọ. Bẹ́ẹ̀ni o, United Arab Emirates ń dùn yọ̀gbàyọ̀gbà lójoojúmọ́ ni. Nivos Global Travels ló yẹ bá a ṣe lè jaládùn business opportunities, networking àti recreations. Nivos Global Travels a máa gbéra lọ sí Dubai pẹ̀lú àwọn superstars bíi Ibrahim Chata, Nígbàtí Kola Olootu, Wumi Toriola, Alhaja Khadija Tewa Islam, Damilola Oni, Sena Bubakare, Yusuf Olootu pẹ̀lú Mr. Rain. Ní Thursday June 24 la máa gbéra. A jẹ máa padà ní Wednesday June 30 ọdún yìí 6 days 5 nights fún business transaction àti bá a ṣe dayerura hotel accommodation pẹ̀lú breakfast Dubai city tour dinner party lórí omi pẹ̀lú àwọn olórin tá a jọ lọ desert safari cruise àtúndọ̀ máa wọnú Burj Khalifa pẹ̀lú gbogbo eléyìí ticket pẹ̀lú a month visa àti travel insurance ní o shared room pẹ̀lú ẹnìkan ní 600,000 naira single room ní 700,000 naira ẹ tètè kàn sí ọ́fíìsì Nivos Global Travels báyìí ó wà number 3B Yento Plaza beside Elewure Mosque off Akala Express Olúyọ̀lé extension Ìbàdàn telephone 080-344-95240 Nivos Global Travels Dubai. ẹ má bínú tá à ń jẹ kọ́là ń ta kì í sòwe onígàárí. àwọn tí wọ́n gbé polówó ọjà sórí ètò yìí àwọn ni wọ́n jẹ́ aláǹfààní a máa wá lọ́sọ̀ọ̀sẹ̀. yóò ti sún yín sún tẹ́. ọ̀rọ̀ Sálísù tá à ń bá bọ̀ ó gbowó complete ó gbé fọ́gà ẹ̀.
ọ̀gá ò tiẹ̀ wulẹ̀ káwò nígbà àwọn ó gbèdé báńkì iye mílíọ̀nù tí wọ́n kà á bẹ̀ lọ́wọ́ àgbẹ̀ kò dé kò dé kọ́bọ̀. ọ̀gá ìwà ni yes wọ́n rán Sálísù mọ́kà òun ò ní sọ fún torí tó ń bá sọ fún àwọn ọmọ Yorùbá mẹ́ta ń bóun ṣiṣẹ́ tán náà jẹ́ mùsùlùmí tó ń bá pé Sálísù ọmọ Haúsá ló ń fẹ́ rán mọ́kà ṣé kò ní dọjà owó ó ní lọ́kàn pé òun ọ̀ràn Sálísù mọ́kà gbogbo ń tọ́ ọba fẹ́ ṣe máa fi ọkàn pé ọ fẹ́ ṣe nǹkan yẹn èyí tó bá fẹ́ tí ọba ṣe é ṣe máa sọ jáde tí ọba ṣe é sọ fi ọkàn fi dàníyàn pé kọ́lọ̀ ń jẹ́ kí àsìkò tó kó o lè ṣe bẹ́ẹ̀. kábíyèsí ọlọ́run mòjísà ọlọ́run tí ó ṣẹlẹ̀ ẹ̀ mọ́ àsìkò yẹn ni rí abọ́ǹkì lọ́ fẹ́ lọ ṣèṣọ́jí ní Kánò nílẹ̀ Haúsá tí a ń gbé sùnmọ̀ mí pé tọ́ba ẹ wá gbogbo wọn tí a bá mọ̀ wọ́n pa wọ́n ọ̀rọ̀ wíníwíní wọ́n hun mọ́ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ń gbà náà ó dìjà álẹ̀ láàrin Haúsá àti Ìgbò ni àti Yorùbá tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń sá kúrò látòkè ọ̀yà wálé Sálísù wá lọ kírun nígbà ó kírun tán àwọn kan wá ń ṣe mítìnì níta pé lọ́la ọ̀túnla báyìí àwọn gbẹ̀gẹ̀dẹ̀ ó gbé náà ọ̀gá rẹ̀ lẹ́jà làwọn kọ̀ọ̀kan mú kó lẹ̀ àwọn ọbẹ̀ lórí ni ọ̀tà tìlú rẹ̀ ọwọ́ ara dúdú léyìí ó fi ń tẹ̀já ń bí ọ̀tà tìlú rẹ̀ ọwọ́ ń ṣe báyìí ń bí àwọn ó tiẹ̀ kọ́kọ́ jó gbogbo ọ́fíìsì rẹ̀ náná ìta làwọn ó dùn sí ibẹ̀ làwọn ó pa sí. Sálísù náà ń pọ́ dáa bẹ́ẹ̀ bó ṣe yẹ ká ṣe é nù wọ́n béèrè bí àwọn èèyàn lásán bó ṣe kúrò láàrin wọn ló sì lọ sọ fọ́gà ẹ̀. àwọn wo ni a ní wọn ó ṣe bẹ́ẹ̀ wọ́n láwọn báyìí àwọn báyìí Àdàmú wà ń bẹ̀ kẹ́ni kan wà ń bẹ̀ ọ̀sádà akọ gbogbo ẹ̀ mọ̀ pa Haúsá ìwọ̀nba ni rọ̀ wọ́n mọ̀. ọ̀dà òun sì mọ ọlọ́pàá lọ́ba pè ọlọ́pàá ẹ máa gbọ́ o Ọlọ́run fẹ́ yẹkú lórí ẹ̀ ó wá pè ọlọ́pàá. kílẹ̀ ẹjọ́ kejì ò tó mọ́ wọ́n ti lọ mú àwọn iye àwọn tí wọ́n jọ ṣe mítìnì wọ́n mú Sálísù mọ́ ọ̀gá ní kí Sálísù ọmọ kọ́mọ jẹ́wọ́ ní police station pé wọ́n ní wọ́n pa àwọn ni wọ́n ó jò lé wọn Sálísù ní nígbò ní ẹ sọ bẹ́ẹ̀ pé wọ́n ò sọ bẹ́ẹ̀ o bọ́yọ̀ ọ̀gá ńlá là ni òun wá ṣe mọ̀ pé àwọn báwọn ṣe mítìnì. ọlọ́gà ńlá la ni pé wọn ò sọ nǹkan kan tó jẹ wọn àmọ́ kó fin bẹ òfin dúdú ni ìrọ̀lẹ́ ẹjọ́ náà wọ́n da gbogbo kálukú lẹ̀ máa lọ ilé yá tèfítèfí láì rẹ́ nìkan kan kọ́ gba béèlì wọn kò sákọọ́lẹ̀ kan tó gún mọ́. kábíyèsí wọ́n wá postpone rẹ̀ ọ̀dọ̀sẹ̀ kejì. Sálísù wa lọ bá pé ṣé ẹ fẹ́ kó bá a ní òun gbọ́ nǹkan kan pé yọ̀ọ̀sẹ̀ ó ní òǹsọkúsọ ni ọ́ ìbò ní àárọ̀ ọjọ́ tán lọ mú wọn ni wọ́n ó gbé súnmọ́ mi wọ́n ò wá ṣe wáńjọ́ kejì wọ́n ti sùn wọ́n ti rè láàrin wọ́n fi sí bí ọ̀sẹ̀ méjì. níjọ́ tí wọ́n wà wọ́n ń jẹ ẹja alẹ̀ ni. káà wọ́n ti ń gádà méjì mẹ́ta ìyẹn bá dì kan mú bíi fàdé yìí olóró báyìí wọ́n dì
dìímú lápá ọ̀tún wọ́n dìímú lápá òsì ló mú kinní igi kan ló fi há ẹnu báyìí ó dàbò rẹ̀ sẹ́nu báyìí that means pé ojú òun ó ti gbòòrò o pé lọ́ má dàlàdà ń kọ́ yanra ìdá ó sọdà má pọ̀ ní abadé ọ̀gá ò sì sòpara tìfura ní wò. Yíyọjú tí ó yọjú lókè lọ́hùn. Ọba rí Sálísù láàrin wọn. Ní Sálísù náà nagi òkè báyìí. Sálísù ní nagi sókè yẹn tó ń lóun ọ̀ràn mọ́kà. Tí èsè bíi ni wọ́n ń bọ̀. Wọ́n kọ́kọ́ ṣe sáǹpù kan ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n kọ́kọ́ jẹ lérun náà pàápàá ilé ilẹ̀ nílé ilé ọ́fíìsì àníbi tóun ti ń tẹja òun wà lókè wọ́n ń tẹja ń sàlẹ̀. Ká tó pẹ́rú ẹyẹ kéré wọ́n ti mú àdírẹ́fà Yorùbá méjì ọmọ Ògbómọ̀ṣọ́ kan ọmọ Ẹdẹ kan wọ́n ti mú wọn balẹ̀ wọ́n ti dún wọn. Ọ̀gá ń wò wọ́n lórí òkè ó ń wò wọ́n báyìí. Níbo lò wọ́n gbà? Ṣé ẹ mọ̀ pé ọlọ́rọ̀ abetí dídì ń gbà mí ṣùgbọ́n gbà mí wà ẹ̀ ń bá lówó mọ́ ní làákàyè. Ọba bọ́ sínú kínní wọdúróòpù tí ń kówó sí ọkàn gbé láìlọ́nù báàgì kan jáde ńbẹ̀ kí láìlọ́nù báàgì tí ó gbé jáde báyìí ọba mú owó ọba fọ́n farararararara owó ni gbogbo wọn ń jà sí pátápátá. Ntọ́ bọ́ọ̀lẹ̀ bọ́ndù ntọ́ dà wàràrà. Lọ́ba mú aṣọ ẹlẹ́hàá lọ́ba gbé wọ̀ lọ́ba gbẹ̀yìn sọ̀kalẹ̀ ibì kan sì wà escape route ní téèyàn máa gbà sọ̀kalẹ̀. Ilé ibi tí ó jáde sí ẹlẹ́hàá wà ńbẹ̀ ó ti wọṣọ ẹlẹ́hàá wọn. Ó sì máa ṣe nǹkan kan tó bá gba ẹja ńgbà míì ọmọ lọ mú wọn lẹ́ja máa fún wọn lẹ́ja. Torí àwọn ilé nkọ́kọ́ gbé ogun tì pé òórùn rẹ̀ wàláì òórùn rẹ̀ ó ń disturb àwọn. Wọ́n á wò pé àwọn kìíní ń wá tẹnujẹ ní ìjọ búrẹ́dì sangrọ̀sì ńlá ìjọ ẹja ìjọ oríṣiríṣi máa gbé fún wọn. Ní ọba keep short wọn. Ọ̀pọ̀ àwọn lẹ́nu mọ́ wọn ò lè sọ̀rọ̀ lórí òórùn ẹja mọ́. Bó ṣe wọnú ilé ń gbà ní ẹlẹ́lẹ́hà ẹ̀wò lélẹ́yìí lólóhùn ni òun ni bó ló ṣe rìn ó ní kí wọ́n yọjú gbà àwọn náà yọjú síta ìta ti bàjẹ́ mọ́tò tí wọ́n ń já ẹja ń bẹ̀ wọ́n ti kó gbogbo ẹja abẹ̀ tán wọ́n ní káwọn èèyàn tó fẹ́ rẹ̀ já èèyàn sì máa tó ń bẹ̀ ni wọ́n ní kí wọ́n mọ̀ kẹja lọ ẹ̀ ń tó lè ru páálí méjì ẹ̀ ń tó lè ru páálí mẹ́ta. Dẹ́rẹ́bà tó fẹ́ ti ń sọ pé Sálísù mo rí ọ o ọmọ Ẹdẹ ti sọ pé Sálísù mo rí ọ ìwọ náà wà lára wọn. Ní à ń ṣe nọ́ọ̀mù tí wọ́n dàdọ̀ balẹ̀ nù bisimilayi wọ́n kàn dùn bí ẹran léyà. Lójú èkejì kòrókòró ń sá lọ báyìí ni wọ́n mú ọkọ̀ ni wọ́n jò ó mọ́. Ọ̀rọ̀ ọkọ̀ ló gbé dé ibi tí ó ti tọ́jú ara nígbà tí èdè báríkì àwọn ọlọ́pàá báríkì àwọn sọ́jà ní ẹ̀jẹ̀ ti dà á pọ̀ jù lára. Bọ́bá wọba olúwa mi aṣọ ẹlẹ́hàá lọkùnrin yìí wọ̀ títí ó sì gbowó díẹ̀ sábẹ́ aṣọ. Lẹ́lẹ́hàá nínú ẹlẹ́hàá méjì ní àwa mú lẹ́yìn ní àwa jọ ń lọ. Ọkọ̀ àwọn ẹlẹ́hàá ń wá tẹ̀lé wọn wọ́n jọ wá ń lọ. Bí a ṣe mú un bí a ṣe lọ tí wọ́n kú òun bẹ́ẹ̀. Wọ́n sì mú títí dé ẹ̀gbẹ́ báràkì sọ́jà ní àfàálé sọ́jà lọ́wọ́. Ẹgbà àti ṣètò wà fọ́lọ́hún. Bàbá wa wà ń bẹ̀. Ọjọ́
ọjọ́ 11 ló lò ní báràkì sọ́jà gbọ́ ọdọjọ́ 11 tilẹ̀ fúyẹ́ díẹ̀. wọ́n rí kan gbé nínú mọ́tò rẹ̀ wọ́n bá gbé mọ́tò wọ́n bá lọ báńkì lọ bá gbowó láti ibi àtàtòkù. iléyá bó ṣe padà wá sísàlẹ̀ ọ̀yà nù. nígbà wọn wá fẹ́ sùnlé rẹ̀ èyí tí ọkọ̀ mú tó lọ bárékè sọ́jà ní sọ wípé Sálísù ló ní wọ́n mọ̀ wulẹ̀ súnlé. wọn ò súnlé ẹ̀ ṣùgbọ́n wọ́n sun àwọn mọ́tò wọ́n sì pa àwọn òṣìṣẹ́ rẹ̀ méjì. nígbà alẹ̀ wá rọ̀ tí elégbèrègbè tẹ́lẹ̀ gbèrègbè tán ó wá padà lọ Kánò ó wá wá Sálísù kan nígbà Sálísù tiẹ̀ rí ń sá kọ́mọ́ sá ó ló kúkú sọ fóun òun lòun èé gbọ́ràn ó lòun ní lọ́kàn òun ní àlùkáwà ní wípé òun ọ̀ràn onímọ̀ká bóun wá ẹni tí ó rà lé yẹn tó o bá ti rẹ́ni tí ó rà lé yẹn yọ owó mọ́kà ń bẹ̀. àti ilé ni o àti ṣọ́ọ̀bù ni o àti ibi tí wọ́n ń kẹjà sí àti stọọ tó wà ní. àsáwọn haúsá kan ti ń wo pé kírú wíhàùsì ọ bọ́ sí yàn lọ́wọ́ bèrèbè kan lásán máa wá tẹja ní láti ìlú rẹ̀ èyàn ò lè bá wọn dán wò nílẹ̀ wọn kí wọn tó gbé mákẹ́ẹ̀tì ilé bá lọ ńlẹ̀ pàápàá wọn kówó fún Sálísù owó ò sùn lọ́wọ́ Sálísù ńjọ́ náà. ó fẹ́ wọkọ̀ ọlẹ̀ ọ̀gá wa sọ fún pé kó lọ wọ plane láti Kánò kó wá bá ń lẹ́kọ̀ọ́ wọ́n ní kó yọ owó kó ra tíkẹ́ẹ̀tì ńbẹ̀ kó sì kówó ń wá ó sì kówó lọ. Sálísù sì ta léyìn dáadáa pẹ̀lú àdéhùn àtàlùkáwà ní ó sì yọ owó mọ́kà fún un ó ní owó ẹ̀mí ìhun ní àtowótọ́ bóun rí he ń jọ sí. ó ní èé ṣe Sálísù tó wà á lè ṣàlàyé nígbà tí wọ́n ń dé police station kọ́ńtà táwọn máwọn àdàmú tó ń mú gbogbo wọn. Sálísù ní wọ́n pa òun ni ń bò ń bá ṣerú rẹ̀ wọ́n pa òun òun dálẹ̀ nù. ó ní tóun wá sọ fún yín gan kò yẹ kóun ó sọ ọ́ ṣùgbọ́n òun rí pé ẹ dá a sóhun. ọ̀tọ̀ lówó oṣù táwọn jọ sọ ọ̀tọ̀ léye tẹ̀ ń fóun lóòrèkóòrè lẹ́ẹ̀ máa ń fóun bíyàwó òun ṣe ẹ ràn síyàwó òun bó síìkì ẹ ràn sí bóun síìkì ẹ ń bójútó. òun sì rí wípé ẹ jóníkanra òun tóun rírú owó òun níjọ́ tóun ti dáyé òun ò fojú kan rú owó òun rí kọ́ jẹ́ owó òun. òun tóun wá gbé fún yín sóun wọ́n wá rí nǹkan tí ó pa yín lára òun ò ní sọ. bẹ́ẹ̀yàn bá wá sọ̀rọ̀ fún ọ lónìí yírí ẹ̀ wò lẹ́ẹ̀mejì má pè ní olófòófó o torí wípé ó lè ṣèmí ó lè ṣèwọ torí ọjọ́ iwájú ni. ó tún dénú pẹ̀lú àìsàn àfìsí rí ibú tọ́mọ wálé ayé rẹ̀ wá sí ò mọ̀ ń gbọ́ o ẹ dákun ọ̀gá lórí báyìí ṣé mo ti gbọ́. gbogbo ẹ̀ ń bá tí ó sọ dáadáa pẹ̀lú rẹ̀ aláìsàn àfìsí lọ́ mọ̀ pé títí ẹ̀ ó fi ta tó fi rà ní ẹnìkan ò ní sọ fún ọ. torí ìdí eléyìí ẹ mú ọ̀rọ̀ yìí ẹ gbà á yẹ̀ wò kẹ́ ẹ má bàa fi jẹun lónìí. dọ́ládọ́lá àárín Sálísù àtọkùnrin ẹlẹ́jà yìí ò bàjẹ́ wọ́n máa pera wọn ńgbà ó dé láti Mọ́kà ọkùnrin yìí lọ́ọ́ kí n Kánò níjọ́ kejì tó dé ọkùnrin yìí lọ́ọ́ kí n Kánò. ààbò Ọlọ́run dájú lórí gbogbo wa. àní
ṣe àní rìn ká bọ́ sí kòńgẹ́ ẹ̀kú o àní bọ́ sí kòńgẹ́ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ọ̀dà ọ̀tẹ̀ a máa túlù ọ̀tẹ̀ a máa ba ntọ́ dáa jẹ́ ogun ò rí bí iyán ogun ò rí bí ẹ̀kọ́ ogun jó ogun bá bẹ̀rẹ̀ báyìí ẹni tó lówó àti tálíkà wọ́n di bákan náà. ní àbá ń wo dọkumẹ́ntìrì ogun Biafra òun tọ̀hún ò ní gbàdúrà ogun. ṣe rí ẹ̀ẹ̀kan wà o lẹ́jẹ̀ àbùdá wọn tó jẹ́ pé ẹ̀jẹ̀ akọni la fi dá wọn bẹ́ẹ̀ kò sí mìíràn ṣe lè tó tí wọ́n èyí jólòsì tí wọ́n lè mọ ẹ rí i pé ẹ̀jẹ̀ akọni wọn wà lá gbogbo àwọn tó bá jẹ́ akọni wọn èyí bẹ̀rù ikú wọn èyí sì bẹ̀rù ogun tá a bá wá yọ àwọn tẹ́jẹ̀ akọni wà lára wọn pọ́fátì àtúmọ̀ sọ̀yàndà akọni òjijì bá rò pápápá kí ló ń ní kí ló ń dé ilẹ̀ gbogbo ọmọ ọbọ yọba ajagun ni o kí ló ń dé ilẹ̀ òun ò lówó báńkì ní mọ́tò tó gun ó gbé lọ òun ò ní nǹkan kan kúkú jẹ gbèsè tẹ́lẹ̀.